security alert, security alert, security alert. Kékulé ó gbọ́ kó wí fún toko, kí toko ó gbọ́ kó rò fún tó wà lódò. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. This is a very important message. Mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ ní fojú sunkún ọmọ yín. Mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá lágbára Ọlọ́run ẹ ò ní fi ọ̀fọ̀ fi ṣe ayọ̀. Ẹ bá mi pín fídíò yìí. Information kan ló kàn mí lára báyìí. Tó dẹ̀ jẹ́ wípé ẹni yẹn tún fi audio kan fi ṣe evidence fún mi. Audio yẹn gan àwọn tó gbé audio yẹn jáde àwọn registered news ni. Kẹ́ lè mọ̀ wípé ń tẹ́ni yẹn ń sọ ó jẹ́ ní o. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ̀yin ènìyàn wa. Tẹ́ bá mọ̀ pé léyàn ní Nàìjíríà ẹni kò dira. Torí pé sísítẹ́ẹ̀mù tó fi ń pààyàn nísìnyí ó tún wá ní another method tí wọ́n ń lò nísìnyí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ní wọ́n dá mọ́tò dúró wọ́n pààyàn bí kọ́ wọlé kọ́ pààyàn kọ́kọ́ sá lọ. Method tí wọ́n ń lò nìyẹn. Mo fẹ́ fún yín ní method tí a gbọ́ nísìnyí pé àwọn Fúlàní tún ń lò. Method, this is a security alert. Mo fi Ọlọ́run tẹ́bà nífẹ̀ẹ́ mi. Information tí mo gbé jáde ẹ bá mi fún àwọn tó máa ràn lọ́wọ́. Ẹ bá mi fún àwọn tó máa ràn lọ́wọ́. Ẹ pín broadcast jáde. Ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé ogbomi tọ́pọ̀ ìbàbá wà káàkiri àgbáláyé. Ogun ò ní kó wa o. Torí ẹ̀ mo ṣe máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà ẹ lọ dira. Ẹ má dúró de mass bí. Ẹ lọ sí àwọn family house yín káàkiri ìgbèríko. Àwọn tí wọ́n fẹ́ kógun jà wáyé àwọn náà ni wọ́n dọ́gbọ́n fẹ́ gbàṣẹ̀ṣe lọ́wọ́ wa nígbà kan. Torí tó bá fẹ́ wá kógun jà wá kó lè rọ̀ wọ́n lọ́rùn. Bí mo ṣe mọ̀ pé mo jáde mo wá tú àṣírí kan lánàá. Bí mo ṣe tú àṣírí ìtàn kò lò 20 minutes. Àwọn northern elders ó dà pé wọ́n send fídíò mi sí wọn. Wọ́n sáré change plan níbẹ̀. Wọ́n withdraw support fún protest yẹn. Tẹ́ bá rántí dáadáa èmi mo jáde tí mo wá sọ pé a gbọ́ pé protest tí wọ́n ló ń bọ̀ yìí. Àwọn tí wọ́n fẹ́ ṣe wọ́n ní good intention but a gbọ́ intel báwọn olórí burúkú Fúlàní wọ́n ti lọ sásá bẹ́ẹ̀ pé bí àwa ọmọ Yorùbá bí a bá ṣe rọ́ jáde ta fẹ́ lọ protest báyìí àwọn wèrè akọ̀rọ̀ wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbasi fún wa. Mo sọ lánàá àbí mi sọ bí mo yẹ sọ kò ju 20 to 30 minutes lọ news dẹ̀ gbé pé wọ́n ná àwọn northern elders pé àwọn northern people pé wọ́n declare support fún Tinubu pé wọ́n nullify protest pé wọ́n withdraw pé wọ́n support ẹ̀ mọ́. Kí lẹ rò kó ṣẹlẹ̀ yẹn? That is power of information. Ẹ gbọ́, that is power of communication. Tó bá jẹ́ pé bí mo ṣe ṣe fídíò yẹn kẹ́ máa share lánàá nobody will know. Kò sẹ́ni tó máa mọ̀ ṣùgbọ́n Ọlọ́run tó nífẹ̀ẹ́ mi, Ọlọ́run tó nífẹ̀ẹ́ gbogbo àwa ọmọ Yorùbá òun ló jẹ́ ká rẹ́ni fún wa ní legit information yẹn. Bí mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí information mi tuntun ti wà lẹ̀ báyìí. Ọmọ Yorùbá ẹ lọ dira. Eléyìí tí mo fẹ́ play fún yín mo máa play ẹ̀ máa farabalẹ̀ jẹ́ kẹ́ gbọ́. It's just about 1 to 2 minutes audio. Ara àwọn big platform ló gbé jáde. Tí bá play ẹ̀ fún yín ẹ̀rọ Ọlọ́run á báyìí. Sísítẹ́ẹ̀mù tí àwọn Fúlàní wọ́n tún fẹ́ lò nísìnyí. Wọ́n rí pé a ti ń kó ọdẹ kó gbogbo ẹ̀ sínú àdúgbò. Sísítẹ́ẹ̀mù tí wọ́n wá ń lò sí tí bá play ẹ̀ fún yín ẹ̀rọ Ọlọ́run máa báyìí. Kò dẹ̀ sẹ́ni tí ó lè fọ́ victim yìí. Kò sẹ́ni tí ó lè fọ́ victim. Ohun tí mo fẹ́ sọ kò sẹ́ni tí ó lè fọ́ọ̀mù victim ẹ̀. Ọ̀nà kan ṣoṣo
téèyàn lè fi jàre kínní òun ní pé kó lọ dira màá play ẹ̀ fún yín ẹ máa fetí ara yín gbọ́. The audio is about let me check it out. It's just 3 minutes audio but àti 1 minute plus ni ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ti lágbára tẹ́ máa fi mọ̀ pé àwọn Fúlàní gbogbo bí wọ́n ṣe máa pa ìran Yorùbá tán pátá bẹ́ẹ̀ ni òun ni wọ́n rò torí pé wọ́n dẹ̀ tún kórìíra President Bola Ahmed Tinubu ń tó ṣe fún Jonathan òun ló fẹ́ ṣe fún Tinubu nísìnyí wọ́n fẹ́ bàjọba ẹ̀ jẹ́ a lè sọ fún bàbá Tinubu náà wọn ò gbọ́ a sọ fún yín ọ̀rọ̀ election kan ló kó àwa Yorùbá kù ẹ jẹ́ ká jókòó round table kó ní kálukú sọ torí lọ́bẹ̀ tó fi wá wọn wọ́ asọ ká kọ́ pé round table ká decide ṣáàṣì fẹ́ continue àbí à continue mọ́ but gbogbo bí a ṣe ń pariwo tá a ṣe gbogbo ẹ̀ President Bola Ahmed Tinubu ò gbọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn wọn tó jẹ́ pé wọn ò lè dánú wò fún ara wọn ohun tí wọ́n bá ní ohun tó bá sọ sáwọn yẹn lẹ́nu ni wọ́n máa jáde tó máa wá sọ lórí social media ìyẹn àwọn aṣáájú beggars. Information tí mo mú wáyé mo fi Ọlọ́run fi búra fún yín mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mú lò ní sunkún ara wa ní sunkún ara wa ọmọ Yorùbá wọ́n gbé ẹ̀sìn wá fún wa láti fi bà ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́ ni látayédáyé ni Yorùbá ti ń ṣe mùsùlùmí à ń ṣe kìrìsìtẹ́nì à ń ṣe ìṣẹ̀ṣe àáfàá máa bá ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ pásítọ̀ jẹun pásítọ̀ máa bá àbúrò ẹ̀ tó jẹ́ babaláwo jẹun corporation wà gbogbo wa là ń di ráńgbà yẹn ẹnikẹ́ni gbogbo àwọn tí wọ́n ti ń kógun wá sílẹ̀ Yorùbá wọn ò rí dúró torí àwọn bàbá wa wọn ṣeré jagunjagun ni wọ́n ọmọ aládé sì ni wọ́n pẹ̀lú so kò jẹ́ kó rí àwọn bàbá wa kọ́ńkà náà wọn ò rí àwọn bàbá wa kọ́ńkà àwa ni wọ́n fẹ́ àwa ọmọ táwọn bàbá wa bí sílẹ̀ wọ́n rí pé generation tó wà ń tàn sí aláìkẹ́ afẹ́ ayé àwọn Fúlàní wa ń gbogbo nǹkan tí ò ní ìtumọ̀ wọ́n wá fi ń tàn wá ó dàbí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ráìsì báàgì kan tó wá mú èkánná tí wọ́n fi fún ní ẹyọ méjì àbí mẹ́ta tó fi èkánná mu tí wọ́n mú fún tínú ẹ̀ wá ń dùn pé wọ́n nífẹ̀ẹ́ òun tí ó dẹ̀ mọ̀ pé òun wá ẹ̀táìtù sódi ń di 50 kg ṣe ipò lọ́fà mo máa play audio yẹn nísìn. This is a security alert. This is not about I hate or love must be. This is about reality. Mo máa play ẹ̀ nísìn tẹ́yìn kan bá gbọ́ kẹ̀rọ Ọlọ́run á báyìí. Ìfẹ̀hónú àwọn aráàlú níjọ. Tẹ́ bá gbọ́ ẹ̀rọ Ọlọ́run máa báyìí. So therefore mo ti fẹ́ play ẹ̀ báyìí nísìn but kí n tó play ẹ jẹ́ ká sáré lọ́dọ̀ bàbá Máyégún kí n má bàa gbàgbé bí mo ṣe rántí sí kí n sáré play ẹ̀ torí tí mi bá play ẹ̀ mo lè má padà sọ̀rọ̀ nípa bàbá Máyégún mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ni wọ́n ti ní lọ́kàn sí báwọn fẹ́ dira tàbí báwọn fẹ́ ṣe anything spiritual kẹ́ka lọ́dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa bàbá Máyégún náà lẹ́tí rí nọ́mbà wọn yẹn ẹ pè wọ́n ẹ lọ dira ẹ jàmàlà kẹjẹ wédú níbi tábàdé yìí
ẹ má sọ pé ìlú òyìnbó ni mo wà, àwọn fámìlì ẹ tó wà Nàìjíríà náà ẹ ro tiwọn mọ́ ti yín. Èmi ro tèmi yín sì báyìí lélẹ́mi wà, so mò ń ro tèmi mọ́ táwọn yòókù tájọ wà nílé tí mi tiẹ̀ mọ̀ rí, mo ṣe gbé information yìí wá. Now I'm gonna play this information right away. Ẹ bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, it's just 3 minutes. Ẹ jọ nítorí Ọlọ́run. Sísẹ́mù tí wọ́n ń lò sí ó lágbára gan, kò sẹ́ni tí ó lè kó sí. Ọmọdé lè kó sí, àgbàlagbà lè kó sí, kódà kìkókó lè kó sí tó bá gbọ́ra ẹ̀. Torí kò sẹ́ni tó máa lo sísẹ́mù fún tí ò ní jẹ. Ẹni tí kò ní jẹ nìkan lẹni tó bá dira, tó nífura, tó jiná, tó láyẹta, tó mad, tó lókìgbẹ́, tó confam, tó lágbèrò, àyìnrà, àyìnjáni fún oríṣiríṣi nǹkan a gbọ́dọ̀ ní níbi tí ilẹ̀ Yorùbá délé ní. Ó yẹ wá gbọ́ ilé at least tí màá bá parọ́ Aláròyé ò ní parọ́. Credit to Aláròyé online TV. Bí ẹ máa gbọ́ báyìí. Àwọn ará Benue yìí mà rógo agbébọn tó pààyàn 18 lóru mọ́jú. Àwọn jàǹdùkú afẹ̀míṣòfò tọ́rùn gbẹ̀gẹ́ ń gbẹ bí omi ti tún ṣòro nípínlẹ̀ Benue lálẹ́ ọjọ́ Ẹtì Friday mọ́jú ọjọ́ Àbámẹ́ta Sátidé 20 oṣù keje tá a wà yìí. Ó níbi tí mò ń lọ ń bẹ̀rù. Níṣe ni wọ́n ya bo agbègbè Mbàṣà ní wọ́ọ̀dù káńsù Mbàṣà níjọba ìbílẹ̀ Katsina Àlà tí wọ́n sì dá ẹ̀mí èèyàn 18 ó kéré tán légbodò pẹ̀lú ìbọn ọwọ́ wọn. Àwọn 18 people kẹ́dẹ̀ mọ̀ pé kí níwùsì tó kí wọ́n tó rìpọ́tì 12 it can be 120. Kódà ó lè jẹ́, kò sí iye tí ó lè jẹ́ because tí àwọn news platform kèèyàn 1000 lẹ́kùn kọ́ ní 100 ṣùṣù ẹ̀dìyẹn mú. gbébọn náà kò tiẹ̀ rántí pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún rẹ́fẹ́rẹ́ǹdì fada Hyacinth Alia ti kéde òfin kónílégbélé ní gbogbo agbègbè ọ̀hún ṣáájú látàrí ìpakúpa àti àkọlù léraléra tó ti wáyé lọ́sẹ̀ tó ṣáájú. Níṣe làwọn iṣẹ́ òkọ̀kọ́ ẹ̀dá náà dé tìjàtìjà ní nǹkan bíi aago 11 òru ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù keje yìí sádùúgbò ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wọ́ àwọn olùgbé tọ́wọ́ wọn bà jáde lórí bẹ́ẹ̀dì wọn, wọ́n yìn wọ́n níbọn làwùlàwù bẹ́ẹ̀ ní pẹran. Ẹ ó rántí pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn agbébọn yìí ti ṣàkọlù sí agbègbè Sankera lọ́sẹ̀ méjì sẹ́yìn, èyí tó fa ìfẹ̀hónú àwọn aráàlú níjọba ìbílẹ̀ Ukwu. Wọ́n níjọba kò mójútó ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ, ẹ̀mí àwọn ti di gbàdo lọ́wọ́ àwọn apamọ́lẹ́kúnjayé tí wọ́n ń ṣàkọlù sí wọn lemọ́lemọ́. Ìwọ́de àti ìfẹ̀hónúhàn náà ló sì mú kíjọba kéde òfin kónílégbélé láti aago 6 ìrọ̀lẹ́ sí aago 6 òwúrọ̀ náà. Gẹ́gẹ́ bí ẹnìkan tọ́rọ̀ ṣojú rẹ̀ àmọ́ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe wí, ó ní ọ̀nà ọ̀tọ̀ làwọn jàǹdùkú náà gbé àkọlù ti ọ̀tẹ̀ yìí gbà. Níṣe ni wọ́n múra bí ológun, aṣọ sọ́jà ni wọ́n wọ̀, wọ́n sì ké sáwọn aráàlú náà láti jáde wá, wọ́n láwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àmọ̀ràn pàtàkì. Lẹ́yìn tí ṣẹgbọ́ wọ́n wọnú ìlú, wọ́n pe gbogbo àwọn aráàlú jáde, wọ́n ní ibi tí mò ń lọ gangan la dé ìmọ̀ àtúntì fàsẹ́yìn kẹgbọ́. Wọ́n pe gbogbo aráàlú jọ, àwọn ní ọ̀rọ̀ pàtàkì táwọn fẹ́ bá wọn sọ. Gbogbo wọn dẹ̀ jáde síta báyìí àfi gbàgbàgbàgbàgbàgbàgbà kàkàkàkà kòtòkòtò kàtàkàtàkàtà. Wọ́n tàn wọ́n jáde, wọ́n dẹ̀ dàbọ̀ gbogbo wọn pátápátá. Ṣé mọ̀ pé tó bá lókè ẹni tó bá láyẹ tá ń bẹ̀ yẹn á jẹ lọ, kẹ́ni tó bá ní asáàkì á jẹ lọ, ẹni tó bá ní arẹta á jẹ lọ, kẹ́ni tó bá ní afẹ́ta á jẹ lọ, kẹ́ni tó bá ní àyìnrà á jẹ lọ, kẹ́ni tó bá ní fọ́ọ̀bùn á jẹ lọ, kẹ́ni tó bá ní tìbíjò á jẹ lọ. Ṣùgbọ́n ẹni tí ó bá wá ní kọ̀ọ̀kan, ẹni tí ó bá ní kọ̀ọ̀kan á jẹ tọ́jọ́ yẹn. Ẹja máa gbọ́ lọ. Ọmọ Yorùbá, ogun ti dé, ogun ṣe kí ni ó ti dé. níṣe ni wọ́n múra bí ológun, aṣọ sọ́jà ni wọ́n wọ̀, wọ́n sì ké sáwọn aráàlú náà láti jáde wá,
wọ́n láwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àmọ̀ràn pàtàkì lẹ́yìn tí púpọ̀ àwọn èèyàn ọ̀hún ti péjọ ni wọ́n ṣínà ìbọn fún wọn lójijì. Àwọn tó ráàyè sá lọ àtàwọn tí kò jáde tún kàgbákò lọ́wọ́ àwọn apààyàn ọ̀hún. Àwọn tó ráàyè sá lọ yẹn àwọn làwọn tí wọ́n ní àyẹ̀ta, àwọn làwọn tí wọ́n jẹun tẹ́lẹ̀ ẹkùn. Ọ̀dọ̀ Ọlọ́run ló ń ṣọ́yàn, kéèyàn ṣoògùn kó ṣe gbogbo ẹ̀, Ọlọ́run náà ló máa fi àmì sí, ṣùgbọ́n kọ́lọ́ngàn ní ká gbìyànjú. God gave, as human being, God gave us free will to make decision on our own. Ọlọ́run fún wa ní free will. Alẹ́tọ̀ àti make decision fún ara wa. Ọlọ́run ṣe débi pé anybody lè decide nǹkan tó bá fẹ́. So má máa jẹ́ kí àwọn kan máa sọ fún ẹ I also dey lie my brother wọn á kọ̀ pàyà ẹ̀ dànù. Ẹ má jẹ́ káwọn kan máa tàn yín. Ní kó bá tèèyàn jẹ́, ní kó ní kí tèèyàn má dá, ní kó dáàbò bo ara ẹ, ó wá ń sọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ti pa ẹ́, ò fura, ò gbọ́, wọ́n ti pa ẹ́, wọn ì tí ì sin ẹ́. Ẹ jẹ́ ká lọ di ọwọ́ very very important. Ọlọ́run kú ṣe ẹnu aláròyè láti gbọ́. Ẹnìkan ló jù sí mi, ó wá fún mi ní information ẹ pé bọ̀bọ̀ ń tó fẹ́ ṣe eléyìí o nísìnyí báyìí tí wọ́n rí pé o ti tú àṣírí system tí wọ́n tún máa bẹ̀rẹ̀ sí ní àná ni wọ́n tún bẹ̀rẹ̀ system ilé ní òru àná mọ́jú èní. Ẹ ṣàgbọ́n kan tí aláròyè sọ. Kìíní yẹn ló fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fẹ́ sásábẹ́ protest yìí. Bí àwọn èèyàn wọ́n bá ṣe ń protest ń gbòòrò, àwọn èèyàn tí wọ́n á máa gbá sí fún wa lọ, fún àwọn èèyàn wa kí information tó reach àwọn tó wà níta nǹkan ti máa bàjẹ́ gan. So ìwọ tó bá lọ́mọ yunifásitì tàbí olọ́mọ kan tó wà anybody tó bá ṣàtìlẹ́yìn ní Nàìjíríà one way or the other this video is very very important for you. Ẹ lè kó ìra Masbi ṣùgbọ́n ẹ má kó ìra information tí Masbi bá mú wá. Mo máa ń sọ fún yín tẹnukọ́ tẹ̀gànkọ́ mò ń gbìyànjú níwọ̀nba tí mo lè ṣe. I'm trying my best. Information short mo mú wá nísìnyí tó bá fi máa dọ̀ láǹsì yìí àkàwé èèyàn náà àti gbé lọ. Almost everybody ló benefit from my information. Mi wá mọ́ọ̀dì tí mo fi wá dí ọ̀tá àwọn kan tó jẹ́ pé Masbi ni problem yín. Kọ́ọ̀lù tí mo ti receive kò ṣe kàrí mi, but mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run sọ pé he that dwelleth in the secret place of the Most High shall abide under the shadow of Almighty. I will say of the Lord, you are my refuge and my fortress. My God, my Lord, in you will I trust. I will fear no evil, for you that is with me. Ẹ̀yin èèyàn wa, bèbí tó ti aeroplane tó ti ṣẹ́jú tẹ̀ ń ṣẹ́wọ́ sí lọ́rọ̀ Masbi. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ for now. Now bí mo ṣe ń sọ lọ, ẹ jẹ́ ká lọ dira. Ṣé mo pa ti sáré járáǹkì nǹkan tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀, wọ́n tún ti strategize nísìnyí. Wọ́n á kọ̀ wá sábúlé kan, wọ́n lè sọ fún yín pé PC làwọn, wọ́n lè sọ fún yín pé PDP làwọn, wọ́n lè sọ fún yín pé Jehovah Witness làwọn, wọ́n lè sọ fún yín pé anything làwọn. Anybody tó bá ti wá sínú àdúgbò yín nísìn tó fẹ́ kó gbogbo yín jọ tó fẹ́ bá yín sọ̀rọ̀ my brother tó bá ní nǹkan lára wà lókè rere kó máa tó bá ti sọ fún àwọn tó fẹ́ sọ fún tán wàá gbọ́ lẹ́nu àwọn yẹn. Ẹ jẹ́ ká wà very very careful. These people are not playing with us. So wọn ò bá wa ṣeré o, wọn ò mú ní ṣeré. Àwọn Fúlàní fẹ́ pa wá ni, àwa là ń tọ́nà wẹ́bí. Òun ló ṣe ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa tó jẹ́ kó jáde tán kó máa vibrate káwa ọmọgbọ́n máa ríngì sí wọn létí. Kí ló fi ṣeré yìí? Òun ló ṣe ń dùn mí fún àgbààgbà wa.
àwọn àgbàgbà wa tó jẹ́ kó máa vibrate kó máa boil káwa tá à ń tẹ̀lé wọn gan ká máa ríngì bí ṣínkó ká máa para ká máa vibrate àwọn leaders wa gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n fẹ́ sọ wá dẹ́lẹ́ kọ́ fẹ́ sọ wá dọlọ́bẹ̀ kí àwọn Yorùbá leaders tí wọ́n dá sọ̀rọ̀ Yorùbá nation Ọlọ́run ló ní ká ní ṣe Sunday Igboho àtọba ajá Akíntóyè. Once again mo tún fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé àtẹni tó fún mi ní 1 naira kẹni tó fún mi 2 naira kẹni tó fún mi 3 naira ẹ ṣé mo dúpẹ́. Mo sọ fún yín pé mo ti gẹ́ẹ̀tì laptop àti electronic webcam ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dá dúró síbẹ̀ we still need a lot of things. Multi-logic camera very very expensive professional webcam kò lọ pè ní electronic webcam so mo ti get HP laptop core i7 tó ní quality graphics card tó máa fi game so irinṣẹ́ ni mo rà. Mo bẹ̀ yín ẹ má gbàgbé ẹ support iṣẹ́ tá à ń ṣe yìí kẹwo information tí mo mú wá yìí nísìnyí ẹ lè gbọ́ lórí rédíò ẹ lè gbọ́ lórí tẹlifíṣàn ó lójú social media channel tó lẹ̀mí àti gbérú ẹ̀ ṣùgbọ́n àwa ń gbé nítorí pé Ọlọ́run ló gbé wa dìde ìyẹn lẹ́sìn gbọ́dọ̀ máa wo tọ́lọ́run mọ́ wa lára ní gbogbo ìgbà tẹ́fi gbọ́dọ̀ máa dá sí tá a bá ń ṣe ẹ̀kẹ́ má gbàgbé comment section yẹn wà very very important ẹ máa kọ síbẹ̀ ẹ raise alarm lórí nǹkan tí mo sọ yìí ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àwọn Fúlàní ti fẹ́ wá máa kó àwọn èèyàn wá síta kan máa pa wọ́n lẹ́jí ìfẹ́ tí mo fún yìí èmi máa bẹ̀yìn ẹ jẹ́ ká mú lò ẹ jẹ́ àmúlò ẹ má gbàgbé fún ẹ̀yin tí ẹ bá tún sì fẹ́ support wa kẹ́ ẹ fún wa ní super sticker tàbí super chat tàbí kẹ́ shop sí orí YouTube channel wa kódà ẹ lè join membership wa gan fún ẹ̀yin tó lọ́ọ́ bá dẹ̀ bùkún fún tẹ́ pé bẹ́ẹ̀ fún wa ní support through financial support kẹ́ support wa sórí 021 41 68 704 021 41 68 704 GT Bank Zanu Williams Olúwatósìn. Fún ẹ̀yin tó bá fẹ́ gbé polówó ọjà fún wa tí ò takò nǹkan tá à ń ṣe mi tí get Nigeria number tí Kòtónú yẹn náà ni mo ṣe kété ẹ̀ pé torí kojú mi ló máa ní +229 57 17 sorry +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp number nìkan ni o pé ẹja máa gbọ́ jù yẹn lọ ẹ support ẹ̀ka dé ẹ̀ka ìpolówó ọjà tá a bá dé padà kí a continue jù. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ń ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 26 5000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe abà bóyá o fẹ́ àdódùn ni tàbí o fẹ́ pẹ́ lórí ẹ̀ tàbí o fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí o ní prostate problem o ní heart problem liver problem prostate problem anything arthritis ulcer
bad eyesight, anything pé láhàólà bitati, they are one of the best. Now ẹja máa gbọ́ ọ́dìò wa lọ. Ọmọ Yorùbá àti finá sórí òrùlé sùn. Gbogbo kìíní ìdí ẹ̀rí bàbá wa Chief Sunday Igboho pariwo. Chief Sunday Igboho sọ gba àwọn ọ̀rọ̀ yìí gbèrègbèrè sí ó ti ń ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́bà tí wo fídíò tí mo drop last, you guys are missing. Tẹ́bà tí wo fídíò tí mo ṣe gbẹ̀yìn kí n tó ṣe tí mo ṣe lọ́wọ́ yìí, you are missing. Ẹ lọ sórí Masbi TV, ẹ lọ sórí YouTube channel wa Masbi TV. Fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ join fan base mi, ẹ pè mí, kẹ́ contact mi, màá add immediately. Now kẹjá máa gbọ́ lọ. Wá kéde òfin kónílégbélé láti aago 6 ìrọ̀lẹ́ sí aago 6 òwúrọ̀ náà. Gẹ́gẹ́ bí ẹnìkan tọ́rọ̀ ṣojú rẹ̀ àmọ́ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe wí, ó ní ọ̀nà ọ̀tọ̀ làwọn jàǹdùkú náà gbé àkọlù ti ọ̀tẹ̀ yìí gbà. Ṣé ń gbọ́? Níṣe ni wọ́n múra bí ológun, aṣọ sọ́jà ni wọ́n wọ̀, wọ́n sì ké sáwọn aráàlú náà láti jáde wá, wọ́n láwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àmọ̀ràn pàtàkì. Lẹ́yìn tí púpọ̀ àwọn èèyàn ọ̀hún ti péjọ ni wọ́n ṣínà ìbọn fún wọn lójijì. Àwọn tó ráàyè sá lọ àtàwọn tí kò jáde tún kàgbákò lọ́wọ́ àwọn apààyàn ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ń wọlé tọ̀ wọ́n tí wọ́n sì wọ́ wọn jáde, wọ́n yìnbọn pa wọ́n. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì tí í ṣe sátidé yóò fi mọ́, òkú èèyàn 18 làwọn ológun àtàwọn ọlọ́pàá tó sáré lọ ságbègbè náà rí ṣàjọ. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn agbébọn náà yìnbọn mọ́ àwọn kan tó ń sá lọ nínú igbó. Ọkùnrin tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí fi kún un pé àwọn tó ṣàkọlù yìí kì í ṣe àwọn ajínigbé mọ́ báyìí o. Ó láwọn afẹ̀míṣòfò pọ́nbélé ni wọ́n. Àwọn sì ti fi ìṣẹ̀lẹ̀ náà tó kọmíṣánná ọlọ́pàá àti gómìnà ìpínlẹ̀ Benue létí. Bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Catherine Anene ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní lóòótọ́ ni àkọlù àti ìpànìyàn wáyé ní Katsina àná. A ti bẹ̀rẹ̀ ìwádìí, a sì ti ń ṣiṣẹ́ lórí bá a ṣe máa kojú àwọn akọlù ní ẹ̀dá yìí. Faith Adébọ́lá ló ń jẹ́. Now ṣe rí i pé kò sí rọ́ńbẹ̀, ṣe rí i pé kò sí ṣùgbọ́n tàbí níbẹ̀ wọ́n ti change the system tí wọ́n fi operate nísìn. Their mode of operation la gbọ́ lẹ́nu Aláròyé, wọ́n máa kó gbogbo àwọn aráàlú jáde, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa wọ́n. Ẹ ti gbọ́ báyìí, so kò gbọ́dọ̀ gbẹ̀mí wa mọ́. Ẹ lọ dira tó bá dira torí tèmi kọ́, ó yá jẹ́ fi fídíò kan wọ̀n. Ẹ kó máa bàyà láì tó fi ń jà láláì dẹ́kun tán ń dá ẹlẹ́kun tó gbọ́, ó ní pé orúkọ ìpìlẹ̀ yín ti jọ yàtọ̀. Tí mi bá pàdé àbúrò mi tí kì bá ṣe wípé bóyá ìyá ti pàápọ̀ àbí àtijọ́ súnmọ́ àti pé bí àwọn tí ìrìnàjò mi ìwálé wọn àbí mùwábì kan tá a bá pàdé tá a ń jàjà àìsàn ọmọ nulẹ wa ni yóò máa lóun jẹ́ Ayọ̀délé, yóò ní òun jẹ́ Múyìwá. Mi ní mọ̀ wípé àbíkọ́ kóun jẹ́ Emmanuel fàpẹẹrẹ kọ́ gẹ́gẹ́ bí orúkọ tó sọ. A sì máa bára wa jà. Ilé kan náà ti bí wa. A ti rìnrìn àjò lọ sí Ìbàdàn àwọn ìdílé wa. Ní ìdílé wa ní ilé Adébísí nídìí èèyàn pọ̀ bẹ́ẹ̀. Mo sì gbé pẹ̀lú fún ọdún 6 pẹ̀lú bọ̀dá kan. A sì sọ̀rọ̀ débẹ̀ rí wípé àwọn náà tán mọ́ ilé Adébísí nídìí kan. Nígbà tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mo gbọ́dọ̀ rẹ̀ fọ́dún 6 ni o. Wọ́n ń sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n dárúkọ ilé Adébísí nídìí kan. Àmì ọ̀tútù mo ní mo ti wá pẹ̀lú yín ẹ̀sọ́ débẹ̀ yìí ó ń bá mi ṣe jẹ́. Mo ní bàbá mi sọ fún mi wípé àwa náà tan mọ́lé náà. Níjọ́ náà mo pinnu pé kò sí nǹkan tí ọmọ Yorùbá lè ṣe fún mi níbàjá mọ́. Mo wá padà ń béèrè àwọn orúkọ nísìnyí. Kí ni ìtumọ̀ Muftau? Ọ̀pọ̀lọpọ̀ orúkọ òkèèrè wà tẹ̀yìn ya wá ń sọ ọmọ tínú yín dùn ṣùgbọ́n ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀. Muftau tó máa sọ̀tún Muftau fún yín nígbà táwọn èèyàn ń béèrè àwọn bàbá tán gbé ẹ̀sìn fún wọn béèrè ẹ kàn gba ẹ̀sìn ẹ gba orúkọ. Àwọn ọmọ ti dé lónìí afẹ́ béèrè ìbéèrè. Òbí wa a ti rí i pé nǹkan tó sọ lórí yín kò ṣe yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí. Ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́. Àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn. Wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn. Kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́, mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́. Tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run, ẹ rí nǹkan kan o. Gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tó bá ní ànábì kan Ábúráhámù tán pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀
kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́ ìyàwó kan tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Kaaba ọmọ ìyálé tó jọmọ Sẹ́rà òun náà kọ́ Jerusalem ṣẹ́rí pọ̀ mọ̀ bákan nìyẹn àwọn àáfàá bíbáyé àti pásọ bíbáyé sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwárú tí mùsùlùmí bá fẹ́ kìrìsìtẹ́nì á ní tó àwọn fò ní yí orúkọ rẹ padà á ní fi ọ ẹ wà á yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání inú bìkan ló ti jáde kìrìsìtẹ́nì àti mùsùlùmí nǹkan kan náà ni ẹ lọ wo ìtàn báíbù náà tó kọ Kùránì ó ti lọ́dọ́gọ́rùn ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú bíbélì náà ti kọ Kùránì gbogbo nǹkan lọ́wọ́ abẹ akọ yọ àwọn orúkọ padà ní tẹ bá rí màá parí nìsín kájú tó tọrọ tẹ bá rí Emmanuel wọn rí nínú ti mùsùlùmí náà tẹ bá rí Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àṣekúri wa pé náà ní tó máa farúkú tó wà bẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá bí o tẹ sọ mí ìsàyè kí ni ìfẹ́ ìgbìmọ̀ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ sọ mí ẹ sọ pé rẹ̀ mí lẹ́yìn. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhùn àti dóde ẹnì kankan àdéhùn àti dóde ìjọba kí ni mo sọ fún yín àgbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa àdéhùn àti dóde ìjọba àdéhùn àti dóde ẹnì kankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́kùsẹ́ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn tálẹ̀ lóko tálẹ̀ lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó lórí oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àti sọ pé ó kìkì lọ́kàn mo yà mí ní ọ̀lẹ́rù bá wá fún mo ti wá dé bàlá mo èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè